òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti fẹ́ ẹ̀fẹ̀ ní sáà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹ̀fẹ̀.
How far? Mori Sodiq gan Taofik gan si. Jao nìkan ni jẹ́ bẹ́ẹ̀ ni. Mo ti fún wọn. Ó ti Taofik arúgbó ọmọ yẹn kéré kò sí ní bàbá Ọ̀ṣun ló gbé arúgbó tẹ́lẹ̀ ló di ìwú rẹ̀. Mo fẹ́ mú ní ìrọ̀bọ́ yà wọn mu. Ìyá Ọ̀ṣun rí mi. Àwọn adájọ́ ṣe wípé máa yà wọ́n bí ti ẹ̀ yà wọ́n. Ìgbà yẹn láìpù náà mo ṣe bọ́ mo ti gbà fún òun. Ọmọ mọ̀ kúrò láàrin èrò. Jẹ́ mi táwọn èèyàn tí ń pè mí. A máa dúró ń bẹ̀ yóò máa dé wa báyìí. A máa lókè tara wa. Ẹni tí mo wà áfítà rẹ̀. Ẹ jẹ́ ń ṣeré ọwọ́ díẹ̀ bí. Ẹ jẹ́ àwọn èèyàn kí àwọn ará lé. Gbogbo ilé ti apọ́jú o, àtisọ́dún yà ṣe nígbàdígbà o, ọdọọdún ni lásòkú, ọdọọdún ni bọ́sọ̀kù, ọdọọdún lọ́dún àwọn ọmọbìnrin àtàwọn agbẹ́jú lọ́dún àwọn agbẹ́jú. Àṣẹ. Lágbà afọlágbà ìgbà yìí, ṣé máa jẹ́ nìyẹn? Àwòrán ló pè. Àwòrán ló pè.
Àní tí a bá rí dúró sí wọ́n ti bẹ̀rẹ̀ kàdé oṣùwé kàdé máa ti kọjá ṣé ká tẹ̀lé ni mo ń sọ ká sì dúró ọgbà
wípé a kú ọdún Ọ̀ṣun Òṣogbo ọdún yìí ọdún owó ọdún ọlá ọdún ìdùnnú òun ló máa jẹ́ fún gbogbo ojú kọ̀ọ̀kan tí ó ń wo iléeṣẹ́ ìyá wa Owutu FM ìbànújẹ́ ò ní tọ́ sí yín wàhálà ìdààmú ò ní tọ́ sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Owutu FM ọdún yìí ọdún owó ọdún ọlá ọdún ìdùnnú ọdún àgbéga ló máa jẹ́ fún gbogbo yín o àti ẹ̀yin olólùfẹ́ ọmọ ajé ológun ọlọ́sà ọlọ́mọdé wọ̀ mo kí gbogbo yín pátá wípé átù àpà ilé ẹgbẹ́ ayọ̀ adé láṣẹ Èdùmàrè àbí Ọ̀ṣun Òṣogbo festival.
Kindly subscribe to our YouTube channel, Odun FM Lagos. Bye.